akọni ilé àwọn jagunjagun ilé ọlọ́lá nílé wọn kò ṣeé gbàgbé nílé ọ̀hún jẹ́ àwọn ni wọ́n fẹ̀mí ara wọn kalẹ̀ fún ìlú gbogbo tí gbogbo wa ń gbé ọ̀pọ̀lọpọ̀ ló fẹ̀mí àwọn ọmọ wọn kin ọ̀pọ̀ fẹ̀mí àwọn aya wọn kin Ọlọ́run dákun báwa dẹ̀lẹ̀ fún àwọn jagunjagun tó ti lọ lẹ̀ Yorùbá pátápátá gbogbo ayé wọn ni wọ́n fi jagun torí ìlú àwọn gbogbo ní gbogbo ìgbà gbogbo ọmọ jàlú mi níbẹ̀ ló kà ya wọn kọ́lọ́n dẹ̀lẹ̀ fẹ́yìn rẹ̀ ilé ọlọ́lá ìnílé àwọn jagunjagun ilé ńlá nílé àwọn jagunjagun lọ́jẹ̀hún ìpè Ọlọ́run má jẹ́ kó bàjẹ́ o. ilé ọlọ́lá ilé àwọn akọni tó fẹ̀mí wọn kalẹ̀ o fún ìlú tán ń gbé kọ́ má bàa tú o. Ọlọ́run má jẹ́. mo tún gbórin dé alákọ̀ọ́lá o mo tún gbẹ́lú dé alálùlà tó kówó lórí o. Òkòtòláyé aládìsá òtúndé. mo tún gbórin dé alákọ̀ọ́lá o mo tún gbẹ́lú dé alálùlà tó kówó lórí o. Òkòtòláyé aládìsá òtúndé. òótọ́ ni bẹ́ẹ̀ náà ni tẹ bá gbá gbogbo Kàngó Òkòtòláyé mo forin kéde fún ọba ntẹ bá ń gbálù tínú kàngẹ́ mo lù fọ́ba tán mo lù fún jóyè láàrin agbo gbogbo wọn ni wọ́n gbọ́wọ́ ọjọ́ Òkòtòláyé Àdìsá àwọn ọlọ́lá ọgbẹ́yìn o àwọn bọ̀rọ̀kìnní ọgbẹ́yìn mọdé náà nù oríkì jagunjagun níbo ló tún kù sí náà jẹ́ ń gbọ́. bẹ́ẹ̀ òkú o. Akere o. orí mi bùn mí orí mi bùn mí orí mi bùn mí orí mi bùn mí bẹ́ẹ̀ òkú akéré forí mi bùn mí dákun. Forí mi bùn mí, forí mi bùn mí, forí mi bùn mí, forí mi bùn mí, bẹ́ẹ̀ òkú akéré forí mi bùn mí. Forí mi bùn mí, forí mi bùn mí, forí mi bùn mí, forí mi bùn mí, bẹ́ẹ̀ òkú akéré forí mi bùn mí dákun. Forí mi bùn mí, forí mi bùn mí, forí mi bùn mí, forí mi bùn mí, bẹ́ẹ̀ òkú akéré forí mi bùn mí. Bẹ́ẹ̀ òkú o. Àsìpà balógun ìbíkúnlé bàbá ńlé bàbá lójú ogun iná ńlá bara úta òjò pa mi ọkà tún yẹriyẹri bẹ́ẹ̀ yóò kú ní àmọ́ pé nínú ilé láàmọ́ pé láàrin òde láàmọ́ pé lójú ogun bẹ́ẹ̀ yóò kú akéré ó torí ogun dárùn gbọ̀n sí sílọ́mi ọ̀họ́ dùgbẹ̀dùgbẹ̀ rẹ bí ìjà ẹ má bu ẹ má sa ẹ má sọ̀rọ̀ ẹ lẹ́yìn ẹni asọ̀rọ̀ ẹ̀ lájò tí ń gbọ́ nínú ilé àbètí lukára àpátápárá àti kàrẹ̀ lájùbà bàbá akíntàrò bàbá báńgbégbìn òun náà ni bàbá fágbìnrin akéré ńlára àjílẹ̀jẹ ẹ̀yọ̀mí ẹ̀fà àlògbó ni wọ́n rosúlẹ̀ fún yóò gúndọ́ bóyá òun ọ̀bá ṣẹ́ amúsùn náà kò mọ pé yóò kó akéré òwe láwọn nílọrin ekogun lójú ọba wọn sàlù alábì ọfà gbé rọjò ọmọ lọyẹ muyin ilé ọmọ lọyẹ àjíbòkè ará àjílẹjẹ ẹyọmí ẹfà pé yóò kó akéré ó gbogbo mọ sọgbọyọ gbébìdí ti gbé bàdàn ará bàrú nìyí ọmọ òjòlùgbèrin èrò bàrú ni wọn ọmọ òjòlùjápẹ ìyá bàrúkú ìbàrú sọ pé òun ọmẹkún sun bàbá bàrúkú ìbàrú sọ pé òun ò lè gbàwẹ̀ kókó gbẹ̀gìrì ìlọ́fọ́lé tí bàrú lé ni wọ́n káwọ́ lérí
nílé bàbá tó gbé bí ọlọ́mọ ẹni ìbàrúbàtà lọ́fà tí ò bá kú tọ́ba dijọ́ mẹ́rìndínlógún wọn á mórí wọ̀wé bí iṣu lọ ni ọmọ lọ́yẹ̀ mọ̀yìn ibi òkúta òkè gbé sunkún òtútù ìnìtúnú omi ní sunkún ooru ọmọ afẹ́fẹ́ lẹ̀lẹ̀ níṣẹ́rí oko lálo bẹ́ẹ̀ yóò kọ́ ọmọ akéré mọ̀sẹ̀ èèyàn jẹ àlògbó níyàn mẹ́kun níbà ọ̀họ́ dùgbẹ̀dùgbẹ̀ rẹ́ bí ìjà òtórí ogun báwọn dárúgbọ̀n tí sílọ̀mí gbogbo ilé bẹ́ẹ̀ yóò kọ́ akéré ẹ ṣètọ́jú bàbá mi àrólé bẹ́ẹ̀ yóò kọ́ ọmọ akéré mọ́gàjí mi náà ni bàbá mi Moshood Kọ́lágadé Kẹ́hìndé ẹ̀gà àárín ikú òní payín lọ́lá Elédùmarè ọba akéré burú mọ̀sẹ̀ èèyàn jẹ bàbá nílé bàbá lójú ogun ìjí ọlọ́jà àjò iyó ìjí ọlọ́jà àjẹsẹ̀ yọkùn àjẹmísanra adigbẹ̀gbẹ̀ ìlẹ̀ràn gbẹ́tì ìjẹ àbọ̀wọ́ wíní ẹ̀ràn lọ́yẹ̀ mọ̀yìn ní í ṣe ẹbí lọ́yọ̀ ìjọ ọyọ nílé bàbá tó gbé bí ọlọ́mọ ńlákéré burú o kọ̀mọ́sẹ̀ èèyàn jẹ bàbá nílé bàbá lójú ogun òòṣe kẹ̀kẹ́ dí bàbá àgbàlagbà. Forí mi bùn mí, forí mi bùn mí, forí mi bùn mí, forí mi bùn mí. Béyì òkú akéré forí mi bùn mí dákun. Forí mi bùn mí, forí mi bùn mí, forí mi bùn mí, forí mi bùn mí. Béyì òkú akéré forí mi bùn mí. Forí mi bùn mí, forí mi bùn mí, forí mi bùn mí, forí mi bùn mí. Béyì òkú akéré forí mi bùn mí dákun. Forí mi bùn mí, forí mi bùn mí, forí mi bùn mí, forí mi bùn mí. Béyì òkú akéré forí mi bùn mí. Ojú Awanibaku. ọmọ okùn òyìnjọ ọmọ ọbọ ògùn bọ irun mọ́lẹ̀ Awanibaku èdìdì sojú abẹ jẹ́jẹ́jẹ́ gbẹ́dìdì ọba sábẹ jẹ́jẹ́jẹ́ abẹ ni ó gbẹ́dìdì jẹ́ àtọmọ kàkà láyà iná barahuta ọbọ ògùn bọrún mọ́lẹ̀ Awanibaku ojú tó lé ojú tó ko wọn nà ọmọ ẹ lóde ó délé tán ó tako sẹlẹgbára àfọ̀rọ̀ gbogboro fèsù ọ̀daràn arọ́ ń fèsù ní kùtù kutu hayi. baálẹ̀ abẹ́sù lóde àgbà tí ò lẹ́sù lóde àbọ̀rọ̀ èṣù lọ́rùn. bàbá akíntayọ̀ bàbá òṣùṣí bàbá òní oníhùn ọ̀sẹ̀gi. àbàwọ̀ òsì bí ọwọ́ ọ̀tún ọ̀lẹ́. bàbá kòsọ́kọ́ ojúdà síkúfì ìbàbọ̀ omíjà yìí bàbá fálànà. Ojú Awanibaku eléǹpé dẹ́mudẹ́mu ọ̀gbìnàgbọ̀n àjànàkú ọ̀ọ́ra èsìsì. ọlọ́mọ ẹrẹ tí ń bẹ̀rù àwọn àgbà. ọmọ okùn mọ́yèjọ ọbọ̀dẹ mẹ́fà ń bèbè lọ́jọ́ tí ń lọ mọ́bọ̀ òkè wánú lé látẹ̀ká ọ̀ràn mẹ́ta ń sẹ́ ó dé méjì mọ́bì kan ọ̀kan ṣoṣo tó kù lọ́jọ́ òun ó ní ọlọ́ sọ fún wọn mo lórí ọdẹ ti jáko èdìdì sẹnu abẹ jẹ́jẹ́jẹ́ bídìdì ọba sábẹ jẹ́jẹ́jẹ́ abẹ ní ó bèdìdì jẹ́ ọmọ ẹgbẹ̀jì òwú owó òsìkà bẹ́ẹ̀ ni wọ́n ẹranro àwí ìmẹ́nu kúrò ní tilé bàbá tó gbé bí ọlọ́mọ ẹ̀yin lọ́mọ ewé ọmọ egbò yégbò ọmọ káyángi ọ̀rọ̀ ẹ̀gbọ́n kan jọ yẹrin ogun ọgbọ́n ọjọ́ tẹ̀tẹ̀ àálẹ́gbẹ́ Ojú Awanibaku ọmọ asunkún gbadé nìyí ọmọ afọwọ́gboyè àtẹwọ́ mẹ́wẹ́ alẹ́bí gboyè ní òwú ọmọ lábẹ́rìnjọ bẹ́ẹ̀ tí mọ̀lẹ́ ẹsẹ̀ sọ àtẹ́lẹwọ́ ni mo bálà wọn mẹ́ni tọkọ o bá mẹ́ni ọkọlá wọn lè rè dúpẹ́ abẹ ọpẹ́ olóore àdáàdàtàn wọn é gbowó là lọ́wọ́ òwú ọkọlá kọkọlá tọkọlá ní ọjọ́ sí tọ́bẹ̀ gbowó là lọ́wọ́ wọn gbàgàdà ní abẹ́yàwó wọn lé bàbá tó gbé bí ọlọ́mọ ọmọ ewé ọmọ egbò yégbò ọmọ káyànkì ńlẹ́ǹpẹ̀ Ojú Awanibaku ọmọ àgbẹ̀dẹ ògùn lókè ìmọ̀ rẹ̀ ọ̀tẹ̀lé hàn tán ó gbé kiri ilé bara lóje nílé wọn ọmọ ajíbọ́sí lẹ́gbẹ̀ẹ́jì òwú Awanibaku ọ̀làmọ níjà tọmọ lápáyà eléǹpẹ̀ ìjà ní ọ̀là mi o dákun mọ́ fapá mi ya dákun mọ́ fapá mi dákun
dákun má sọ bá mi ya Awánibákú ilé ń pe òjò olúkú lóye ìgbèríkè ìrìnsẹ̀ ìyẹn nínú oko eégún sẹ́lẹ̀bìtà eégún rẹ̀ ni agbọmọlà eégún rẹ̀ ní í ṣe orídàgbánu eégún rẹ̀ ni eléǹpe àríwúfẹ́sù ní kùtùkùtù háì Awánibákú eléǹpe ọ̀sà pópó tòpó ó forí òpó mọ́pó olóko tí ọba tẹ́ lọ́rùn ọlọ́rẹ̀ bọ́kọ rẹ̀ lọ́rùn eléǹpe Awánibákú òjò ọmọ okùn mọ́yè jọ ń palẹ̀ ogun mọ́ òòṣà májò tẹnu mi jáde ń palẹ̀ ogun mọ́ o ń palẹ̀ ogun mọ́ o òrìṣà májò tẹnu mi jáde. Awánibákú eléǹpe Awánibákú eléǹpe Aláàfin òkè bẹ̀rẹ̀ ọkùnrin ní. Awánibákú eléǹpe Awánibákú eléǹpe Aláàfin òkè bẹ̀rẹ̀ ọkùnrin ní. Awánibákú eléǹpe Awánibákú eléǹpe Aláàfin òkè bẹ̀rẹ̀ ọkùnrin ní. Awánibákú eléǹpe Awánibákú eléǹpe Aláàfin òkè bẹ̀rẹ̀ ọkùnrin ní. ó tọ́ ni bẹ́ẹ̀ náà ni ọkùnrin ni o gbogbo ẹbí Awánibákú wọ́n ń bẹ nílẹ̀ Ìbàdàn wọ́n ń bẹ káàkiri ìlú tí bàbá tẹ́ lò ṣọ́ra Ọlábíyì òní bàbá mi orí ajẹ́kẹ́ ẹ̀pẹ́ fún wa oṣù Ọlálé Atóyèbí Ẹkúndayọ̀ ni ẹni máa padà ṣáìdá ẹ̀sìn tọ́jú ọba Ọláoyè Akíntayọ̀ lọ́lá Ọlọ́run ọba ẹ̀mí rẹ̀ yìí ó di ilé àrólé o àrólé lè ń pe olóyè Kazeem Ìṣọ̀lá Ọ̀ṣunṣì náà ní Akíntayọ̀ bàbá mi orí ajẹ́kẹ́ ẹgbó bí olúgbogbo ti igbó mọ́gàjí Balógun òjò òkúmòye ìjọ ni Awánibákú eléǹpe bàbá orí ajẹ́kẹ́ ẹgbó bí olúgbogbo ti igbó orí ajẹ́kẹ́ ẹgbó bí olúgbogbo ti igbó Awánibákú eléǹpe Awánibákú eléǹpe Aláàfin òkè bẹ̀rẹ̀ ọkùnrin ní. Awánibákú eléǹpe Awánibákú eléǹpe Aláàfin òkè bẹ̀rẹ̀ ọkùnrin ní. Awánibákú eléǹpe Awánibákú eléǹpe Aláàfin òkè bẹ̀rẹ̀ ọkùnrin ní. Awánibákú eléǹpe Awánibákú eléǹpe Aláàfin òkè bẹ̀rẹ̀ ọkùnrin ní. Lísàbí. Àkàlà bàbá ẹ̀bà. Akíní o akílẹ̀ ń pè akí ọmọ jẹ́ lójú ogun Lísàbí Ọládèjì Agbòǹgbò Àkàlà ọmọ ogun di imú ó di wèrèpè láàrin ogun ẹ má mú kò ṣe mú o kò ṣe kọlù wèrèkè òjì kùtùkùtù daṣọ ìjàbora lùtọ̀rí òríyùn àgbẹ̀bọ̀ lọ́jọ́ ogun níjọ́ ogun bá lé ńlá níra akin lójú ogun akin ní ṣe ti akin níbi dágbà tí ń ṣe kíkìkì ẹni máa rí wọ́n rí ẹni rí ọmọ Ládèjì làgbàgbà tí gba àlẹ́ o tí gba àoko nígbani lọ́wọ́ ajẹ́lẹ̀ nígbani lọ́wọ́ ogun Lísàbí Agbòǹgbò Àkàlà ọkùnrin kọ́ bí igun lé ọgbọgbọ́n ló ṣe tó fi lórogún Ẹ̀gbá bí ò wí wọn gbọ́dọ̀ wí bí ò ṣe wọn ò lè ṣe bí ò jagun wọn ò lè jagun Lísàbí Agbòǹgbò Àkàlà agbẹ̀bọ̀ lọ́jọ́ ogun apátápá àti ìparẹ́ lájúbà ìgbẹ̀yìn ọmọ òjòrú ọmọ síkìtì ọmọ òróǹgbà ọmọ apẹ̀fún kẹ́kẹ́ kó tó mẹ́mú ọmọ apájá sínú náà ọmọ apolùwọ̀ sí gbàgbàdà ọmọ igi kẹyà dínà nígbẹ̀yìn kọjá kọmọ nígbẹ̀yìn ó lè roko kọjá kọmọ gbẹ̀yìn ó lè rodò bá àròjòrú àlè abẹ́kọ́gi torí bá àrígún àlè ṣẹbọ bá ara kàlà àgbọ̀dọ̀ sọ̀rọ̀ bá àbárí wọlé ọba àlè fojú
fojú kan bá Lísàbí Ládèjì agbòǹgbò àkàlà ọ̀gbàgbà tí gbani lọ́wọ́ ogun wá gbà wá o Lísàbí Ládèjì agbòǹgbò àkàlà lùkẹ́rì òyìnbó apẹ́ fún kẹ́kẹ́ kó tó mẹ́mú. Lísàbí Ládèjì agbòǹgbò àkàlà. Lísàbí Ládèjì agbòǹgbò àkàlà. bàbá ẹ̀gbọ́n Lísàbí agbòǹgbò àkàlà. Lísàbí Ládèjì agbòǹgbò àkàlà. gbogbo ẹbí Lísàbí ń bẹ ní Ẹ̀gbá Aláké yúmùyúmù lóró ọkùnkù ké Ẹ̀gbá Fọlájà wọn fóògùn ọmọ Lísàbí ni wọn ọmọ gbòǹgbò tàkàlà lọ́lá Ọlọ́run ọba ìlú yìí ò ní bàjẹ́ o agboolé ọtọ́ba tẹ́lẹ̀ ò ní dàrú láéláé olóyè Alhaji Sikirulai Ọlátúndé atọ́ba tẹ́lẹ̀ Balógun Ẹ̀gbá ni bàbá mi lọ́lá Ọlọ́run ọba ẹni rẹ̀yìn aṣíwájú gbogbo olùgbèyìn ẹ máa ṣe o ẹ lè máa ṣe o apá yìí ó sì máa ka ìlú gbèyìn ò ní bàjẹ́ láéláé lọ́lá Ọlọ́run ọba mo ní gbàgbé bàbá mi Músíbà atọ́ba tẹ́lẹ̀ àdúpẹ́ lọ́wọ́ yín kò ní bàjẹ́ lọ́lá Elédùmarè ọba àwọn ọmọ olùkọ́rí oyún náà ní ìgbẹ̀yìn ọmọ òjòrú Lísàbí ọmọ agbòǹgbò tàkàlà Lísàbí Ládèjì agbòǹgbò àkàlà. Lísàbí Ládèjì agbòǹgbò àkàlà. bàbá ẹ̀gbọ́n Lísàbí agbòǹgbò àkàlà. Lísàbí Ládèjì agbòǹgbò àkàlà. bàbá ẹ̀gbọ́n Lísàbí agbòǹgbò àkàlà. Òkòtòláyé Àdìsá bẹ́ẹ̀ bá kẹ́mi ní kíkẹ́ kẹ́kàn mi gbẹ̀gbẹ̀ bí alágbẹ̀dẹ ṣe kan ògún nílé ọ̀rọ̀ wọ́n dúpẹ́ lọ́wọ́ àwọn olólùfẹ́ mi àwọn ẹni bí ẹni àwọn èèyàn bí èèyàn lọ́lá Ọlọ́run ọba yóò mọ̀ dùn sí fún yín ní ẹni rẹ̀yìn lọ́lá Ọlọ́run ọba torí àwọn olólùfẹ́ mi lọ́jọ́ ìgbé ọ̀gẹ́rẹ́rẹ́ o ọ̀gẹ́rẹ́rẹ́ ọ̀gẹ́rẹ́rẹ́ o ọ̀gẹ́rẹ́rẹ́ ire máa bọ̀ lọ́dọ̀ wọn ọ̀gẹ́rẹ́rẹ́. ọ̀gẹ́rẹ́rẹ́ o ọ̀gẹ́rẹ́rẹ́ ọ̀gẹ́rẹ́rẹ́ o ọ̀gẹ́rẹ́rẹ́ ire máa bọ̀ lọ́dọ̀ wọn ọ̀gẹ́rẹ́rẹ́ ọ̀gẹ́rẹ́rẹ́ o ọ̀gẹ́rẹ́rẹ́ ọ̀gẹ́rẹ́rẹ́ o ọ̀gẹ́rẹ́rẹ́ ire máa bọ̀ lọ́dọ̀ mi ọ̀gẹ́rẹ́rẹ́. bàbá mi olóyè Lékan Alábí olólùfẹ́ mi bàbá mi Olúndẹ̀kùn ẹ̀rí ọ̀pọ̀ lógún alásàsáré bí ìjà àgbà kí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn bàbá ẹni rẹ̀yìn lọ́lá Ọlọ́run ọba ẹni kanjúkú wọn gbàgbé bàbá mi olóyè Yẹmí Ògúnyẹmí baálé Olúyọ̀lé tí bẹ̀ nílẹ̀ Ìbàdàn àgbèrí ni bàbá mi ọmọ àṣewọ kó mójúlé koko ìwọ ló tètè ó fún mi léwùrà gudugbẹ mo fún ẹ lébò òtòrò wọn àfijù wọ ńlájọ ń fúnra wa ẹni máa padà ṣáìdá ọdọọdọ Victoria Adébọ́lá Àlàdé ìyàwó pòdúsà àtẹmí lọ́lá Ọlọ́run ọba ẹni rẹ̀yìn òkè lámúrù sí o Ògbómọ̀ṣọ́ nílé bàbá rẹ̀ ìbàrú ni wọ́n mú ojúlùpẹ̀rin ìbàrú ni wọ́n mú ojúlùjápẹ́ ìyá àbàrúkú ìbàrú sọ pé òun ọ̀mẹ́kún sun bàbá àbàrúkú ìbàrú sọ pé òun ò lè gbàwẹ̀ nílé bàbá tó gbé bí ọmọ lọ́lá Ọlọ́run ọba ẹni máa padà ṣáìdá Sàráfọ̀dín ọ́ìlà àtẹ̀mí ikú òkúkú nípa ọ̀gẹ́rẹ́rẹ́ 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 o ọ̀gẹ́rẹ́rẹ́ ire máa bọ̀ lọ́dọ̀ wọn ọ̀gẹ́rẹ́rẹ́. ọ̀gẹ́rẹ́rẹ́ o ọ̀gẹ́rẹ́rẹ́ ọ̀gẹ́rẹ́rẹ́ o ọ̀gẹ́rẹ́rẹ́ ire máa bọ̀ lọ́dọ̀ wọn ọ̀gẹ́rẹ́rẹ́ ọ̀gẹ́rẹ́rẹ́ o ọ̀gẹ́rẹ́rẹ́ ọ̀gẹ́rẹ́rẹ́ o ọ̀gẹ́rẹ́rẹ́ ire máa bọ̀ lọ́dọ̀ mi ọ̀gẹ́rẹ́rẹ́. olólùfẹ́ mi ni Yorùbá ló lásà arábìnrin Bùkọ́lá Ajídẹ́rù lọ́lá Ọlọ́run ọba ẹni rẹ̀yìn lámì ṣètọ́jú olówó orí rẹ̀ Ọlálékan Ajídẹ́rù náà ni mo kúkú wí ọ̀rọ̀ bọ́tọ̀ bí ọ̀ka Ìbàdàn nílé bàbá rẹ̀ Bùkọ́lá Ìbàdàn nílé bàbá rẹ̀ tákàlùkan lóde ebẹ̀rẹ̀ ọ̀tẹ̀ gbogbo ọ̀nà sómi sùúrù Ìbàdàn mẹ́rú ẹrú ẹ̀ náà ń mẹ́rú gbogbo ọmọ
ọmọ Olúyọ̀lé ń bẹ lọ́dọ̀ mi jàǹtìrẹrẹ ni tí wọ́n ṣètọ́jú mi jàgàbá Ìbàdàn náà tí náà ni mo kúkú wí fẹ́dà ọ̀nàrẹ́bù Kùtàwá lọ́lá Ọlọ́run ọba ẹni kanjúkú Prince Musiliu Akérèmí jàgàbá Ìbàdàn náà ti ní òkè olóró nílé bàbá ẹ jẹ ọ̀nlé màmá rẹ̀ yìí lọ́ọ́ máa dákẹ́ jàbí èṣù lọ́lá Ọlọ́run ọba ẹni rẹ̀yìn olólùfẹ́ mi ni àyàwó Túndé Fọlákẹ́ màmá mi ìyálòdì àṣà ẹni kanjúkú ẹ má bá mi tọ́jú Ọlámídé mi omi dàṣà wọn gbàgbé o ọmọ Ìbàdàn àbọ̀lọ́rẹ́ Abímbọ́lá o ẹ lè má ṣe apá yóò sì máa ka bá mi ṣètọ́jú Kàfílà Ayọ̀ ní Ìbàdàn nílé bàbá yìí gangan ọmọ àjòròsùn ọmọ àfikàrà ń fọ́ọ̀rìmù náà ni lọ́lá Ọlọ́run ọba ẹni kanjúkú ọ̀gẹ́rẹ́rẹ́ o ọ̀gẹ́rẹ́rẹ́ ọ̀gẹ́rẹ́rẹ́ o ọ̀gẹ́rẹ́rẹ́ ire máa bọ̀ lọ́dọ̀ wọn ọ̀gẹ́rẹ́rẹ́ ọ̀gẹ́rẹ́rẹ́ o ọ̀gẹ́rẹ́rẹ́ ọ̀gẹ́rẹ́rẹ́ o ọ̀gẹ́rẹ́rẹ́ ire máa bọ̀ lọ́dọ̀ wọn ọ̀gẹ́rẹ́rẹ́ ọ̀gẹ́rẹ́rẹ́ o ọ̀gẹ́rẹ́rẹ́ ọ̀gẹ́rẹ́rẹ́ o ọ̀gẹ́rẹ́rẹ́ ire máa bọ̀ lọ́dọ̀ mi ọ̀gẹ́rẹ́rẹ́. mo kí bàbá mi ọmọọba dé ilé sanmi ààrẹ òpítàlẹ̀ Oòduà ọmọ ọba lóde ìwé òbí ọba ẹlẹ́wọ̀n òbí kọ́mọ bàrà jòfin ẹ̀ní rẹ̀yìn lọ́lá Ọlọ́run ọba ààrẹ àlàó rẹ̀ àdìrò ikú òní pàwá o àrò ní ṣe yí lọ́lá Ọlọ́run ọba òkè òkè lẹ́mọ̀ lọ àfa aládé àfa àsínà tèmi ìgbà adénúlé ẹ bá mi ṣètọ́jú ọmọ adéròjú o Ismail náà ni mo kúkú wí bàbá Ibrahim ẹni jábọ́ wọn gbàgbé o wọn gbàgbé ìyàwó ọlá àjà Zainabu náà ni lọ́lá Ọlọ́run ọba ẹni rẹ̀yìn ọmọ ọlọ́fà àmọ́jọ lọ́kọ̀ lọ́fẹ́ òsínú ilé wọn gbàgbé olólùfẹ́ mi Alhaji Rahman Adisa lọ́lá Ọlọ́run ọba òkè òkè lẹ́mọ̀ lọ Alhaji Lukman Ìjàntá yóò mọ̀ pọ̀ sí ni yóò mọ̀ pọ̀ sí ni yóò mọ̀ pọ̀ sí ni fún aṣíwájú Onurudeen Akíade àwọn Barrister Ládépò náà ni mo kúkú wí alùlà fáwọn onílù tèmi kàkàkí àti Sunday lọ́lá Ọlọ́run ọba bẹ́ẹ̀ bá ti lù yọ ọmọ ọdún fẹ́yìn ni wọn gbàgbé o Value Music Studio lọ́lá Ọlọ́run ọba ẹni rẹ̀yìn ọ̀gẹ́rẹ́rẹ́ fọwọ́ lọ́dúnfẹ́ mi ìrẹ̀ Ọlọ́run ọba kọ́mọ tọ̀ yín wá. ọ̀gẹ́rẹ́rẹ́ o ọ̀gẹ́rẹ́rẹ́ ọ̀gẹ́rẹ́rẹ́ o ọ̀gẹ́rẹ́rẹ́ ire máa bọ̀ lọ́dọ̀ mi ọ̀gẹ́rẹ́rẹ́ ọ̀gẹ́rẹ́rẹ́ o ọ̀gẹ́rẹ́rẹ́ ọ̀gẹ́rẹ́rẹ́ o ọ̀gẹ́rẹ́rẹ́ ire máa bọ̀ lọ́dọ̀ mi ọ̀gẹ́rẹ́rẹ́ ọ̀gẹ́rẹ́rẹ́ o ọ̀gẹ́rẹ́rẹ́ ọ̀gẹ́rẹ́rẹ́ o ọ̀gẹ́rẹ́rẹ́ ire máa bọ̀ lọ́dọ̀ mi ọ̀gẹ́rẹ́rẹ́ ọ̀gẹ́rẹ́rẹ́ o ọ̀gẹ́rẹ́rẹ́ ọ̀gẹ́rẹ́rẹ́ o ọ̀gẹ́rẹ́rẹ́ ire máa bọ̀ lọ́dọ̀ mi ọ̀gẹ́rẹ́rẹ́. Láyé o ẹ̀rọ Àdìsá lóde. Òkòtóláyé ẹ̀rọ Àdìsá lóde Àdìsá lè yé o ẹ̀rọ Òkòtólóde Òkòtóláyé ẹ̀rọ Àdìsá lóde Àdìsá lè yé o ẹ̀rọ Òkòtólóde Ọlọ́run tó ní mí ìbádọ́wọ́ rẹ̀ Òkòtóláyé ẹ̀rọ Àdìsá lóde. Òkòtóláyé ẹ̀rọ Àdìsá lóde Àdìsá lè yé o ẹ̀rọ Òkòtólóde Ọlọ́run tó ní wá ìbádọ́wọ́ rẹ̀ Òkòtóláyé o ẹ̀rọ Àdìsá lóde. Olódùmarè ọba tó dá mi ìbádọ́wọ́ rẹ̀ Ọlọ́run ọba dániwálé ayé ọba mòníní ọ̀nà ọba mọ̀lá àfinidá ni ọ́ o Ọlọ́run ọba dákúmọ́ fi mí dá àti ọ̀dà Òkòtóláyé Àdìsá ìbà bàbá ìbà yèyé màmá mi
mọ̀mọ́dún máa fọ́ lẹ́yìn gbogbo olówó ọmọ wágùn wágùn ẹ̀yìn ìbájọ́ bí ewé